Oh, you love him. You love him, right? I know. Everybody. Oh, you just confessing your love to me now when we are making out. Yes. It's not that I don't love you, but operating motivate that the past 8 years. Just he was the one that is virgin me. Cheating me by love and she was very funny. I love him so much. I love how you're fair. I love how you're fair. I love how you're fair. You love how you're fair. You love how you're fair, right? So you do love me. You don't love me. All those I love you is a lie. Oh, pardon, you don't love me. You only love how you're fair. No problem. No, I know you never love me. You love how you're fair. Uh-uh. You know what coming. I don't like. But wait, man, can't. Is it part of your acting? You know, okay, but you aim okay, my super tell you. Why the boy not saying so? Is it part of your acting? Only is it part of your attitude? Stop now. But when my focus to my brother, love. I love him so much. I don't expect him betray me this way. Or betray me, no. Or betray one. And we are here together. We should do something together. And you are telling me, kidoko. You don't know what you please, I love you. I love you too. But kò easy. I know it's not easy. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Olúwaṣeun apps. Mo fẹ́ sọ fún yín nípa àgbo tó wà lọ́wọ́ mi. Ṣé rí àgbo ìsítórì tó dì mọ́ ẹ̀jẹ̀ sọ fún yín? Arábìnrin kan wá bá mi. Àwọn náà máa wo program. Mo ṣe àwọn nǹkan tó wá bá mi o. At least èèyàn tí mo ti bọ̀ tábìlì yìí mo fẹ́ sọ ń pa ẹ̀ tí mo fi lọ kọ́ àgbo yìí mo fẹ́ sọ fún yín. Wọ́n ní cancer, wọ́n ní sọ pé wọ́n detect cancer. Wọ́n ya ìgbẹ́ ẹ̀jẹ̀. Wọ́n ní wọ́n ya ẹ̀jẹ̀ kíní kan wọ́n ṣàṣọ. So wọ́n ní pé bí wọ́n lọ sọ pé wọ́n ní cancer. Mi ò mọ bí cancer tó jọ́ ṣàṣọ fún mi. Èmi ò tọ́jú cancer. I am not a medical doctor. Mi ò ṣe test fún yàn. Mo sọ fún yín pé àwọn tí mo ní àwọn ilé tí máa bá ń bẹ́ẹ̀ máa ní mi ò tọ́jú ẹ̀. Mo mọ ọ̀gá mi kan nínú iṣẹ́ yìí. Àwọn tí wọ́n ṣe bí mo bá yín sọ̀rọ̀ yìí wọ́n sì ń káwé wọn lọ́wọ́lọ́wọ́ nípa ìmọ̀ yìí. Àwọn nípa ìmọ̀ yìí o wọ́n fi ṣeré. Wọ́n ṣe ká wọ́n ṣe everything. Wọ́n wá ní àwọn ni wọ́n máa ń ṣe oògùn ojú tí mo máa ń tà. Àwọn tó ti lè oògùn ojú lọ́wọ́ náà mọ̀ pé débẹ̀ bá ń bẹ̀ débẹ̀ ni. So wọ́n sọ pé àmọ́ ní ọ̀gá kan tó máa ń tọ́jú cancer. Kódà tó máa ń lo àwọn professional kìíní àwọn tó máa ń ṣe lọ́dọ̀ tiwọn. Mo bá sọ bẹ́ẹ̀ fún ẹni yẹn. Ló bá ní kí n jẹ́ kí n ṣe sáwọn máa yókè. Mo ti máa fọwọ́ nọ́mbà wọn lẹ́kọ̀ọ́ kan náà sọ pé àwọn yẹn tó máa ti mọ̀ lẹ́kọ̀ọ́. Ṣé lẹ́yìn rẹ́dí wọn àwọn rẹ́dí kì í jẹ́ bá yín pé òun bá pé òun. Wọ́n bá ní òkè mi ìdílé àyẹ̀mú ẹ lọ wọ́n dẹ̀ lọ. So wọ́n yà sọ ìtàn máa gbà tí mi ò ní mi gba pàṣẹ èèwọ̀ ni. So wọ́n wá ní pé àgbo náà fáwọn wọ́n ṣàkóso pé táwọn lọ síbẹ̀ àgbo náà fáwọn ìgbẹ́ ẹ̀jẹ̀ tẹ̀yà ṣẹ̀ṣì ń yà wọn àwọn ẹ̀mọ́ tó ṣe ṣe pé gbogbo tó yàgbẹ́ ẹ̀jẹ̀ ló ní kánsà o ẹ má ṣì mí gbọ́ o pé ṣé àwọn kan tó ṣe wọ́n ní kò ṣàwọn mọ́ wọ́n ní ẹ̀hìn so ẹ máa lo nǹkan tó fún yín lọ àwọn náà mọ̀ nǹkan tó fi fún yín nǹkan tó fún yín. Ẹ wo àti àtúpọ̀ lọ́wọ́ náà pé owó problem yẹn sọ ní ayé ẹni yẹn ni mo ṣe wá lọ bá àgàmì pé nígbà yẹn sọ pé àgbo yẹn fáwọn àwọn àgbo yẹn ṣe kíní gan wípé àgbo yẹn kí téèyàn bá ní HIV téèyàn bá mú ó tún máa help téèyàn bá ní hepatitis téèyàn bá mú ó máa help wípé anything kòkòrò tó bá ní máa bá ẹ̀jẹ̀ jà mi sọ pé bí abi oní infection o PID o kíní kò yẹ kọ́ ni mo sọ fún ẹ o bí anything tó bá lè infect blood àbí ẹni tí ò tí ì ní cancer tí ò tí ì ní nǹkan yẹn tó bá mú ó máa prevent ẹ láti nírú àìsàn yẹn mo ní ọ̀gá mi tó bẹ̀ ní ìmọ̀ pé ẹ kọ́ mi ní àgbo yẹn mo máa ní àgbo táwọn sọ fún mi yìí 2.5 million làwọn fi kọ́ pé ẹni táwọn náà máa ń introduce sẹ́ni yẹn pé 800,000 ló máa ń gbà lọ́wọ́ àwọn ní ó máa ń gbà táwọn bá ti gbowó iṣẹ́ báyìí táwọn bá gbà gbọ́dọ̀ gbà wọn 900 wọn máa gbé ọmọ sọ 800 ni bọ́dọ̀ mi kó wá kó àwọn sọ pé káwọn mú 2.5 million wọn náà mú dènà wọn ní ẹlẹ́mọ̀lẹ́ mú wa ọ̀gá mi ni wọ́n á fẹ́ fún yín mo ṣáà fi owó tó ní iye kan èmi náà fi kọ́ kò wá sí nǹkan bí ìfúra kọ mi sọ pé ń gbọ́ HIV o mi sọ pé ń gbọ́ hepatitis o mi sọ pé ń gbọ́ ọkọ̀ àmọ́ dáa kó o máa lò ẹni tí wọ́n ti sticker tí gbé sticker ìwà ni jẹ́ clean ni mi bá ti polówó ìfún láti bàtà ti produce ẹ̀ tán nítorí àgbo yìí tẹ bá mú iye tí mo ná lórí àgbo yìí ẹ máa sọ pé àti ṣan kí ló dé èmi náà ṣe nítorí ara mi èmi mo kọ́kọ́ mú ìdílé mi mo kọ́kọ́ lọ gbé fún tí mo kọ́kọ́ mú bẹ́ẹ̀ ẹjọ́ mi kó àbí àmọ́ fọ́dà fi ara rẹ ni wo orin kò sí price ilé òsì lójú láti lélẹ̀ ilé 15 wàrà short kan ló mú láàárọ̀ short kan ló mú lálẹ́ owó tí wọn kò bá ṣe tí àwọn short kan lójúmọ́ fi tẹ́lẹ̀ ẹ̀kún short kan lójúmọ́ lọ́dọ̀ pé àwọ̀ láìka fi tẹ́lẹ̀ ẹ̀kún alẹ́ tó bá ti fẹ́ sùn tó jẹ kankan mọ́ ní short kan òlélẹ́ yìí o lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní fàìsàn ló gbà mo ti ní ọ́sà powder o ọ̀gá mi náà ló gbé mi débẹ̀ pé tí ẹni tí bá ti fún ní ọ́sà powder yẹn tó bá ti lò tí inú ọ́sà yẹn tí ò lọ tí ò fílẹ̀ a jẹ́ wípé ìsì ọ́sà ló wọ́ọ̀rì ẹ̀ tó túmọ̀ sí wípé èyí máa upgrade lójúmọ́ ni àwọn àgbo yín sì wà ń bẹ̀ ọ̀pẹ́ yìí special yín náà wà ń bẹ̀ tẹ̀sí rí ọ̀pẹ́ yìí special yín mo tẹ̀sí ní fún ẹ̀yìn tí ẹ bá ní mo ti kọjá lórí so mo fẹ́ fi àwọn ńlá àti ṣe ńlá bíi 2.5 litres fáwọn tó ń ṣe ọ̀pẹ́ yìí special àwọn yẹn máa lọ́wọ́ sí mi kékékékékékéké wọ́n lè ń ta àní fàìsàn nígbà ẹ ṣe o tẹ̀sí rí Genclean kí mo pè é Genclean blood flusher kí mo pè é Genclean blood flusher. Don't worry, it will be easy. Okay, I'm sure. I told Nigeria I want to see you. I should get a major series. So everybody, wow, okay. So good to go. Lost. That's awesome.
àjọsùn papọ̀ ní o àjọsùn papọ̀ ní ọjọ́ ṣe kínní so àwọn àṣìbẹ̀ yẹn àdíṣù nígbà tó yá lẹ́yìn ọ̀sẹ̀ méjì ọkọ̀ mi gbé mo ń wò ó mo ṣe bí kí n sọ fún ìwà pẹ̀ ó pè sí mi mo ní àyànfẹ́ mo ní yes baby ṣó ní kòkó tó ń ṣe ní Àbújá tí o rò lọ́kàn pé ó yẹ kí n mọ̀ kò tí mo ṣe ní Àbújá yes ṣó ní kòkó tó ń ṣe let's even remove Abuja out of this ṣó ní kòkó tó ń ṣe níbì kan I don't know maybe it's Abuja or Lagos or anywhere my mind is telling me you are doing something tó yẹ kó sọ fún mi tó sọ fún mi mi ṣe anything kí n fẹ́ máa ṣe o àwọn bíbí tí mo rí l'Abuja yẹn I don't understand they're just like too bad I want us to live comfortable ní I mean they fẹ́ lẹ́yìn sí ìta mo fẹ́ láàrin àwọn senator àwọn kìíní babe I am asking you kí ló ń ṣe tí ẹ̀mí mi takò tó yẹ kó sọ fún mi kí ni mo ṣe bí ti báwo I am doing business I am doing everything for this family you are not doing anything for any family okay ìwé ta ni mo máa ń ṣe fún ìwé ni mo máa ń tó ń ṣe fún ọmọ ń ṣe kíní kan ó wálé ó ṣe kíní kan ó wálé ó tún sí Àbújá kí ló ṣẹlẹ̀ gangan náà bó ṣe pé èrò mi ló bá rí jẹ́ ká ló máa gbá Àbújá and tí máa sọ pé rárá ń kọ́ tí máa ní pé rárá ń kọ́ àdúgbò Àbújá ń kọ́ fún nǹkan tó wá ṣe yẹn kò kúrò lẹ́kọ̀ọ́ yìí tẹ́tẹ́ mo bá kí n ṣe everything kí n bu comfortable house l'Abuja kájọ wà bẹ́ẹ̀ ni but now fún nǹkan tó sọ yìí you are not going anywhere you go nowhere ọmọ ṣàìsí ọmọ kan ló wà lọ́wọ́ ẹ̀ o pílẹ̀ mo ṣe máa bímọ mí sí o sọ pé kíní kan mi ò pílẹ̀ mo ṣe máa bímọ mí sí mi ò pílẹ̀ mo ṣe máa bímọ mí sí okay no problem ó ló máa kó wájú ẹ̀ so okúrò náà dùn mí àbí o fẹ́ bí mọ́mí sí o fẹ́ ṣe kíní kan no problem òun náà ó di ọ̀rọ̀ yẹn bó ṣe take it personally bó ṣe kúrò nílé nìyẹn no problem ẹni tó bá ti rí mi nílé lórí mi if you don't see me o rí mi náà nìyẹn and don't disturb me don't kíní kan sí oní ló bá ní nígbà tó lọ òun wá ké òun wá pẹ̀ sí pé òun fẹ́ sọ̀rọ̀ yìí fún but ẹ̀hún mọ́ òun yìí ti bẹ̀hún jù bó ń ṣe pé òun rẹ̀ kí ló ń bí léèrè ó dẹ̀ sọ jíjà mọ́ lọ́wọ́ àti wọn sọ wọn pé ṣé o mọ̀ pé bó ṣe wà yẹn èèyàn burúkú ni kò ní jẹ́wọ́ fún ẹ o fẹ́ kó jẹ́wọ́ fún ẹ kò ní jẹ́wọ́ fún ẹ but let me tell you something tó bá ṣe sọ̀rọ̀ yẹn fún ìwọ gan o máa para ẹ̀ nìyẹn o dẹ̀ ní ní ìtẹ́ tó ṣe anything lọ́dọ̀ ẹ̀ torí o ti divorce ẹ̀ tó dẹ̀ mọ̀ if you want him to pay for everything he has done to you o gbọ́dọ̀ kàn láti fi àjẹ́ mi wọn á ní òun ti gbọ́ àtúntò ìpò òun ti gbọ́ tán wọn á sàmì òun wá pè ní àwùjọ kò má bínú òun kó jẹ́ ìbò ní òun ti padà sábùjá alẹ́ àná kúrò nílé ó ní yes alẹ́ àná board flight òun bọ́ sábùjá padà òru yẹn ló board flight lálẹ́ yẹn báyìí ó ti wà lábùjá jẹ́ káwọn tó gbẹnu tó gbẹ ẹmu wo wọ́n á ti mọ̀ pé rọ́ọ̀ṣì ló ń pa kiri yes mo ti wà lábùjá báyìí okay ṣé wàá ní fún wa lówó ni I don't have much ni you don't have much bí ti báwo you don't have much kò sówó lọ́wọ́ yìí but the money I sent you last time I don't have money and I need money babe mo need owó okay no problem I'll send you 40,000 naira 400,000 àbí 40,000 naira baby kò sówó lọ́wọ́ mi mo ṣe business kan ní ọjọ́ mẹ́ta yìí so kò sówó ọkọ̀ lọ́wọ́ no problem kò sí wàhálà níbo kò sí ní kò ń sẹ́ǹdẹ̀ wọ́n ní okay jẹ́ kí n wo business account mi tó wà ní ọ̀bí 400 máa send 400 sí ní ṣe bí wàá ṣàlẹ̀ ra àbùtù fẹ́ rà nínú ní kò sí wàhálà níbo máa send owó sọ bá send 40 million bó send 40 million bá kó ń padà hello babe mo send owó kan sí 40 million nítorí kan òun náà ò tí ì rí kò tí ì wọlé wọ́n ní àbọ̀ tí owó yẹn tó òun náà ò tí ì rí kò tí ì wọlé wọ́n ní òun dẹ̀ ti rí owó yẹn bò ń plan bó ń ṣe fẹ́ ṣe òun lè pa tẹ́mi sí nọ́mbà wọn lọ ó ní òṣàlùkọ́ àpò òun ṣe fẹ́ ṣe ó ṣe pé bọ́n yẹn pé ẹ̀ló ọkùnrin tí mi sì send 40 million sọ̀n 100,000 percent sọ̀n òun sábà jẹ́ bóyá jẹ́ 40,000 sí ẹ̀
ó sọ pé òun wà ní check business account wọn tó bá rí 400,000 ó máa send 400,000 ló wá send 40 million 40 million 40 million bí 4 million 40 million kí ló fẹ́ ṣe báyìí ó dín pé mi látàrí pé ṣe mo ti rí mi ní mi ò tí ì rí máa ní láti return mi padà mi ò return mi padà fún wọn mi ò return mi padà fún tó lọ sí báǹkì wọ́n lè bá ẹ̀ padà sọ pé ọkọ ẹ̀ ẹ̀dẹ̀ ṣe máa ṣe kínní ní tọ́jú ẹni tọ́ni òtún mọ́rùn náà ṣe máa lọ sí báǹkì ó sáré lọ gbé 20 million kó ń bẹ oníbílẹ̀ ṣe mọ́ báyìí kó lọ sí báǹkì ó sáré gbé 20 million kó ń bẹ gbogbo sínú àkáǹtì bọ̀bọ̀ yẹn ìyẹn bọ̀bọ̀ tí ó jẹ́ òun gbé kúrò bẹ òun gbé sínú àkáǹtì inú àkáǹtì kan àti inú àkáǹtì mi tó wá gbé sí àkáǹtì tiẹ̀ so that kò ní jẹ́ direct ọkọ òun ò ní rí pé direct ni so every transaction tó ń ṣe lórí fóònù òun ti delete ẹ̀ every transaction tó ń ṣe pátápátá lórí fóònù òun ti delete ẹ̀ sms ni o anything ni o gmail ni o òun ti delete ẹ̀ mo ṣàlọ́ onígbà tí wọ́n ti gbé owó yẹn kí nípa wọn kọ́ ọ sọ pé 20 million ni wọ́n wà bẹ́ẹ̀ kí nípa òun yẹn òun rí 40 million òun jẹ́ ìtọ́jú 20 million kí ló 20 million ṣe no I am coming back na òun ti lónìí òun lò ní oṣù pòun fẹ́ ṣe business òun fẹ́ fi open business ni ó tó bẹ́ẹ̀ so owó tó kù bẹ́ẹ̀ 20 million yẹn ó ti gbé padà sọ́dọ̀ ẹ̀ owó tó kù ní àkáǹtì òun tẹ́tẹ̀lẹ̀ náà òun gbé pẹ̀lú ẹ̀ pé at least òun sì ní bí i 5 million lákàǹtì òun gbé pẹ̀lú ọjọ́ 25 million tó ń gbé sínú àkáǹtì òun gbé sí o ní bọ̀wọ̀ tó dé ó ti gbogbo 20 million yẹn ó ló bá kó ó bá ní pé no problem tó bá tún rí ẹsẹ̀ mi ní èkó yẹn kó kò mí náà máa lè kéde kan òun sọ wọn kan nígbà tó yá wọ́n ṣe pé ní pé òun ò rí píríọ̀dù òun ti lóyún because ìgbà tó fi wá nígbà ìkótó pé òun tó sọ̀rọ̀ náà àwọn make love ó ní but kó máa parọ́ fún mi àwọn make love òun jẹ́ òun lo pill torí pé òun ti fẹ́ lóyún torí wàhálà ọmọ bíbí àbíyàn kan ṣùgbà tó máa lọ sí ọ̀dọ̀ bọ́yìn táwọn ṣe yẹn òun ò lo anything torí pé òun fẹ́ lóyún fún òun fẹ́ fi ṣe body space fọkọ òun wọ́n sọ fún pé òun ti lóyún òun wá ní òun tí òun wá sílé ṣé òun wá sílé ni òun wá sílé náà onígbò sínú òun sọ pé kó tó lọ ṣé àwọn òní ṣé àwọn àti àwọn òní make love ni so kẹta sígbà yẹn ó sì ṣe wà okay bó sọ pé òun ti fẹ́ lóyún ní sí pé òun lo pill mo ní yes mo sọ bẹ́ẹ̀ bọ́ mi ò lóúnjọ́ yẹn lójú yẹn bí ti báwo ni kí kan mo ní tó yẹ mo ṣe ń wọ ẹ̀bá tó sọ pé ó yẹ ká lọ ìmúlò ló parí pé ó yẹ kí n lóyún lọ́mọ mo ní kí ó yẹ kí n rest pé at least gbogbo stress wàhálà àwọn ọmọ yẹn kéde kan yẹn kí n rest pé mo lo pill ó dẹ̀ ń pé kí n má ṣe bẹ́ẹ̀ pé o lè bẹ̀rẹ̀ sí ń bú mi àjọ àgbélé lórí nǹkan ìjà kékeré ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ sí fi ń bú mi ó bá ní ó máa wá pàtó wá ó ṣàbà pé òun ti lóyún láyé no problem ó ṣàbẹ̀wò wọn bá wọn parí àwọn wa òkè àtìgbà náà ọ̀dọ̀ àwọn ló fi ṣe ibi tó máa wá tó ṣùgbọ́n ti parí ó máa wá tó bá ti wá á lò Saturday Sunday ó ti padà sábùjá tó ṣùgbọ́n parí weekend bá hindu ṣùgbọ́n máa wá á dẹ̀ lò Saturday Sunday Monday àárọ̀ kùtùkù Monday ó ti padà sábùjá bó ṣe ń ṣe nìyẹn.